tó ní kí n má gbà pọ̀ ju àwọn tó ní kí n gbà lọ nítorí pé ẹ̀rù bíbà wípé ẹni tó bá ti di Ààrẹ Ọ̀nà Kakanfò pé nǹkan kan máa ń ṣẹlẹ̀. Mo sọ fún ọ wípé tìbí kọ́ fi tìbí kọ́ pé wàá pẹ́ lórí ìtẹ́yìn. Kì í ṣe gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ní òpẹ́. Èyí tó kéré làwọn èèyàn máa ń wò ní Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n ń ṣe Ògbómọ̀ṣọ́ cultural carnival. Owó bóṣíọ̀ wọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó èyẹ ó kéré ló sì lò 25 years lórí oyè. Látòòṣà òun ló bẹ̀rẹ̀ ogun Kírìjí òun ló parí ẹ̀ 16 years lọ́ fi jagun Kírìjí kì í dẹ̀ ṣe ìgbà tó bẹ̀rẹ̀ ogun yẹn ló jẹ oyè yẹn approximately a máa lo 20 years plus lórí oyè yẹn. Tí ẹ bá gbọ́ sórí kòkòrò gángan ó fẹ́ lò tó 50 to 60 years lórí oyè. Tí ẹ bá gbọ́ sórí ẹni tó ṣẹ́gun Báṣọ̀run Gáà ó pẹ́ kọrin kése lórí oyè. Kìí ṣe gbogbo ìwà Àbọ̀já ló more than 15 to 20 years lórí oyè. Ṣùgbọ́n ètò bá ṣẹlẹ̀ tó bá jẹ́ déédéé mo láwọn ìjọba ń tẹ̀lé mọ́. Àlóyè yìí wò wọ́n tó fi jẹ́ pé ó máa ń dilẹ̀ wọ́n bá pè ní Yorùbá land. Kìí ṣòye ṣàgàsẹ́lì tí wọ́n bá ti fún ẹ o gbọ́dọ̀ pé ìwé rẹ̀ ní bó o bá yìnbọn wàá fẹnu yìnbọn. Wọ́n ẹ bá ní kò sáyè ìbọn oníṣẹ́ tí wàá máa ṣe gẹ́gẹ́ bí oyè yìí. Àlẹ́ tó bá rí road mo ti play. Ibo before kí n tó di Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ilẹ̀ Yorùbá a mọ̀ pé mo gbìyànjú díẹ̀. Ṣé ti Àmọ̀tẹ́kùn ni? Ṣé ìgbà tí wàá dìbò alábàdíṣẹlẹ̀ tó pé àwọn làwọn akó sọ̀rọ̀ àti wípé àwọn ọmọ ẹgbẹ́ ni services tó ń fún àwọn Yorùbá ní different communities. Ṣé ti ká gbé àṣà Yorùbá ga ni ẹgbẹ́ tó bá mọ̀ pé òun ṣe ìdajì nǹkan tí Olókun Festival Foundation bá ṣe kó jáde nílẹ̀ Yorùbá lórí pé ká gbé kọ́ṣọ̀ Yorùbá lárugẹ. Tí Yorùbá ti fọwọ́ tí dànù tí Yorùbá ti gbà tí Yorùbá ò gbà tán ọ̀rọ̀ tí mọ́ tẹ́gbẹ́ tó bá lò lẹ̀kẹ̀ ní early 90s wọ́n ní aláwo ni ẹ́ tó bá débìlà bíi tí ajá tó bá ń lọ tẹ́lẹ̀ ní early 90s wọ́n ní occultist ni. Ṣùgbọ́n Olókun Festival Foundation wọn lọ náà ń lò wá yí gbogbo kìíní ìpadà. Àwọn ẹgbẹ́ mi náà wọ́n ti káyọ̀ ṣùgbọ́n role tí Olókun Festival Foundation ti play kò ṣe quantify from 2002 tí ẹgbẹ́ yẹn bẹ̀rẹ̀ a promote festival tí ò less than 25 in a year. Bá a ṣe ń ṣe kan là á mú kan. Ìwọ́n tó lè fẹ́ la ẹgbẹ́ ìta rẹ tó believe ní identity ẹ tó believe ní culture ẹ kò sí bó ṣe lè rí ìran yẹn vibrate. Torí tó bá ti believe ní culture ẹ tó bá ti believe ní identity ẹ wàá máa wà inferior tó bá wà ní ogun ẹ pé kí ni mò ń jà fún kan pàápàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ gbàdúrà láwùjọ Christian and Muslim nìkan ló lọ́ fi gbàdúrà. Ṣùgbọ́n ẹgbẹ́ OPC ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ẹfíjí ilẹ̀ Yorùbá sí èpè kan náà ṣẹlẹ̀ ẹfíjí ilẹ̀ Yorùbá sí èpè kan náà ṣẹlẹ̀ orí ìṣẹ̀ṣe ní Christian and Muslim kọ́kọ́ bá kọ̀tù wa àwọn olóògbé àwọn lálejò pé àwọn náà wá ti di igi ńlá ṣùgbọ́n àwọn tó wá lálejò ẹ má gbà wọn wọlé ẹ jẹ́ kólúkálukú máa ṣe tiẹ̀. Àwọn adáhùn sọ̀rọ̀ yìí náà ẹ̀sìn ìgbàlódé ló bí wa sí ẹ̀sìn Muslim ní bàbá mi àti ìyá mi wọ́n pa súnmọ́ mi wọ́n mi ìyá wa dẹ̀ gbé ọ lọ sí ṣọ́ọ̀ṣì dáadáa ṣùgbọ́n nígbà tí a wá wò pé kò sí bá a ṣe ṣe rọ́ọ̀nù
orísun wa ṣe lábẹ́ ẹ̀mbrẹ́sì ẹ̀sìn Yorùbá. Mo bẹ̀ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kan, ẹ jẹ́ ká ṣe ra wa lóṣìṣẹ́ ọwọ́, torí bó ṣe ń lọ yìí àwọn ìran tó mú wa lóko ẹrú kò dùn mọ́ wọn ń lo wọ́n ń wú díẹ̀díẹ̀, wọ́n bá dẹ̀ máa bẹ́ ẹ má jẹ́ kó bá wa lójijì. Eléyìí ẹja àbí ṣubú, eléyìí ẹja àbí ṣubú, eléyìí àfẹ́ tó gbérí, eléyìí àfẹ́ tó lówó nígbà tí ìdákì bá dé ìwò lẹ máa lò. Kò sí ẹni tí ò wúlò tó bá di pé kẹ́yìn dìpẹ́ ní ìwọ̀n. Ìwọ̀n ọ̀dàlẹ̀ míì máa ń wúlò, olóòótọ́ mi lè má lágbára gbà mí, ṣùgbọ́n tí a bá kóra wá jọ tí a fi mọ̀ ṣọ̀kan, a ṣòro fún ẹni ìran ní Áfíríkà láti dojú ogun kọ ilẹ̀ Yorùbá. Torí Ọlọ́run fún wa ní agbára, Ọlọ́run fún wa ní ìmọ̀, Ọlọ́run dẹ̀ fún wa ní ètò, ṣùgbọ́n àárín ìtọ̀ òun ló máa ń jẹ Yorùbá níyà. Ṣùgbọ́n bó ṣe ń rí láti bí ọdún mẹ́wàá sẹ́yìn, ó dà pé Yorùbá ti ń ronú bọ̀ díẹ̀díẹ̀ bí orí Ògúndé. Ó ti yí àwọn ọba wa gẹ́gẹ́ àwọn ni custodian of culture and religion. Àwọn ọba wa gangan ló di gbogbo ìlú mú. Nǹkan tó yẹ káwọn ọba wa máa ṣe wọ́n ti ń ṣe é. Tó bá pẹ́ ti Èkó ni Èkó ò ní bọ́ bẹ́ẹ̀. Ọba Èkó ò ní di bọ́ọ̀lì ní Èkó gbàgbé ìṣẹ̀ṣe. Lagos state kì í ṣe Èkó nìkan gbogbo Lagos state wọn ò ní bọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn stéètì yòókù ọba mi àti gbẹ̀sẹ̀ orí ìtẹ́ tó jókòó sí kò ní ṣe nǹkan tó yẹ kó ṣe. Tí ò bá dẹ̀ ti ṣe nǹkan tí ó yẹ kó ṣe, atẹ́gùn wàhálà máa fẹ́ díẹ̀díẹ̀ wọnú ìlú yẹn. Tó bá dẹ̀ ti fẹ́ wọ ìlú yẹn, a fẹ́ máa wọlé Yorùbá. Ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀, ó yàtọ̀ síra wọn. Mo ti travel lọ sí many countries, more than 50-something countries. Àwọn òyìnbó ògbẹ́sì kan lórí ọmọ abọ̀wọ̀ fún àṣà àti ṣe wọn. Ẹni tó bá dẹ̀ fẹ́ mọ̀ ọ̀kan tí mo sọ bí ayọ̀ àbí òótọ́, ó lọ wo ìgbà kan fẹ́ sin queen, ó wo bí àwọn Britain gbogbo òtó ẹ̀ wọ́n ṣe fún queen tó máa fi lọ tó máa fi yan ọba míì, gbogbo ẹ̀ náà ṣe. Bóyá wọ́n ṣe mistake ni o, àbí wọ́n máa mọ̀ ṣe ní o. Inú ibi tó ti ń ṣòro yẹn, wọ́n bẹ̀ sí ń gbé ewúrẹ́ mẹ́ta tó fi lọ fi ṣètùtù. Gbogbo ayé rí. So kẹ́ lè mọ̀ pé òyìnbó kan ń tàn wá ní ọ̀rọ̀ fi ìṣẹ̀ṣe ṣeré. Ẹ bá wo inú Saudi Arabia, wọ́n ti yà láwọ àwọn obìnrin kan máa ṣọdún àwọn ìyá àgbà ní Saudi Arabia. So kí làwọn tọrọ wọn fẹ́ lórí ìdí òtẹ́ lọ́mẹ́ta tó wá bẹ̀ sí ń sọ̀rọ̀ ẹ̀sìn báyìí, afẹ́fìdógún lẹ̀ ní ilẹ̀ Yorùbá. Gbogbo ẹni tó bá fẹ́ fi ẹ̀sìn gbógun lẹ̀ ní Yorùbá, ilẹ̀ Yorùbá gbége o, alálẹ̀ Yorùbá gbége. So obìnrin o, ọ̀tọ̀ ní òṣèlú, ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ìṣẹ̀ṣe, ọ̀tọ̀ ní ìlọsíwájú. So ipò tí mo dì ní ipò láti dìfẹ́ ní press ilẹ̀ Yorùbá ni. Mo dẹ̀ ṣe tán láti ṣe dáadáa tí máa rí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Tí ìfọwọ́sowọ́pọ̀ wá sí olórí ogun máa ń dàbí ọ̀lẹ ni. Tí kò bá sí àwọn èèyàn tó lọ bó yá kí olórí ogun lè ṣe. Mo rántí ìgbà tó ṣẹlẹ̀ nípa bí ọdún méjì sẹ́yìn. Wọ́n ní ààrẹ ìjọba ẹ̀ mú ní ẹ̀wẹ̀ yín. Wọ́n á ní wẹ̀yìn ẹ̀rù tó rọ́mọ ogun bí ò rọ́mọ ogun. Wọ́n á sọ fún wọn gbà yẹn, ṣáwọn ọba ti rẹ́dì, ṣáwọn olóṣèlú wa ti rẹ́dì, ṣáwọn ọ̀jọ̀gbọ́n ti rẹ́dì, ṣáwọn tó ti rìtáyà tó jẹ́ àwọn jẹ́nẹ́rà wa tó ti rẹ́dì. Tí ìrẹ́dì ẹwà ní káàrẹ̀ lọ, alẹ́gbẹ́ tó rúbọ lẹ Yorùbá. Alẹ́gbẹ́ ti lẹ́yìn ọba ìṣòro ló ń jẹ lórí ogun owó gbọ́dọ̀ jẹ́ kí common sense ẹ máa ṣiṣẹ́. Àwọn tó ní ìlú òsọ tó yá ẹni wá bí joyè tó pọ̀ káàkiri gbogbo ìlú ẹ wá ní kó láyéláyé. Wọ́n ṣe ti Abíọ́lá pa nìyẹn. Wọ́n ní kẹ́ máa fi gbogbo ààrẹ ọ̀dọ̀ ká sáwọn olúbọ ní. Wọ́n ṣe ti pa nìyẹn. Ó declare ààrẹ as a president kò lo 24 hours dídí òru arrest Abíọ́lá.
wọ́n mú Abíọ́lá lọ sábùjá láàyè òkú ẹ̀ lọ́dá padà fún wa. òtún wá débẹ̀ ká ìdébẹ̀ ẹ̀dígbẹ́sì ìdí náà pa gbogbo ẹni tó bá ń dò yìí onífọwọ́rọ́ nípò. ẹni tó bá mọ ìkìlẹ̀ ṣe Gani Adams àwọn gbé mi òṣèlú mi ò tẹ́sán lẹ bí òwe ń bẹ̀rù bí bá wà lórí ẹ̀tọ́ mi ṣùgbọ́n kan tí ò bá tí ì ráìtì mi ò ní ẹ̀ àṣẹ òní tì mí bí bá ti wà tí bá wà lórí ẹ̀tọ́ mi mo máa ń dàbí ọ̀lẹ ni ṣùgbọ́n tí bá wà lórí ẹ̀tọ́ mi àyà mi máa ń le bí erin ni wà ní kí lójú ó kọjá ikú lọ ní gbọdọ̀ wà kọjá ìlẹ́nu mi ni ṣùgbọ́n ní òṣù orí ẹ̀tọ́ mi wá ní kí wá lọ jáde àwọn tó máa tiẹ̀ lẹ́yìn ò tiẹ̀ lẹ́yìn oní ó fèdè é fòbèrè òwe yàn kí ló jẹ bẹ́ẹ̀ wọ́n máa parapọ̀ ọ́ discuss ogun ni wọ́n bá lè fẹ́ ja ogun àwọn general ló wà bí wọ́n máa ní war council war cabinet ṣùgbọ́n orí yóò sí ẹ̀wà ní ìbàlẹ̀ ẹ̀ kó wọ́n fún yàn ẹ̀ kówó fún yàn ẹ̀ pàṣẹ fún yàn ẹ̀wà ní kó jáde. kábíyèsí aláàfin ló wà lórí oyè ńgbà ẹ̀kọ́ ló yá ọdún ọbí bẹ̀rẹ̀ ló yá àwọn olóṣèlú ò ló yá àwọn kan wá kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì wọn ń pariwo àwọn ẹ̀rọ ìlú ìlú lẹ́yìn ẹ̀lẹ́sọ̀ gbogbo ọdẹ ọkọ̀ bá wọlé tẹ́kọ̀ ti lọ sí olówó ẹ̀ tó ti lọ hágbà ẹ̀ lọ́jọ́ máa kópa wọlé ní ìpínlẹ̀ nígbà wọlé òkè gbogbo ẹ̀yìn tí ẹ wá sí ìgbà yóò ní agbára náà kọ́ ọmọ yá ńlá lò níta gbogbo ìjọba bá dáwọlé ayọ̀ sí rí o. bákan náà bí àwọn tá a lọ bá ṣe Ògbómọ̀ṣọ́ kariwa wọ́n ṣe ń wọlé Báṣọ̀run Akínwọlé